Alhamdulillah. Today is a Saturday, September 23rd, I believe, year 2023. Asiwalago me'arun irole. Alhamdulillah, ọpẹ́lọ́dọ̀ Ọlọ́run. It's been a while. Ó ti tó ọjọ́ bí mélòó kan tí mo ti record video lórí page mi. Àwọn kan béèrè pé ṣé nǹkan kan ò ṣe mí, nǹkan kan ò ṣe mí o. Alhamdulillah, nǹkan kan ò ṣe mí o. Mo change phone mi lọ́mọ mi kan bá lọ change Apple ID mi. Bí wọ́n ṣe rí mi bọ́ lórí page Taqwa nìyẹn. I have access to my I can only have access to my page through Google, right? But tí mo bá ní kí n lọ sórí Facebook app láti pé kí n post nǹkan kan sórí page mi kò ní lọ. Ó ti yọ nísìn. Kò sí bí video yẹn ṣe fẹ́ short tó wọ́n ní ó ti gùn jù. Ó ti yé yín. But alhamdulillah, mo ṣẹ̀ṣẹ̀ wá padà wá get wọ́n send mi ní authentication code kan nǹkan kan mi mo bí tí ń sọ̀kalẹ̀ sí. You know, I have to go back and check my old phone. Tí mo fún ọmọ mi torí òun ni mo gbé fọ́mọ mi ní my old phone, right? Enough of that. Alhamdulillah. Èyí tó jà jù ni pé mo ti ní access sórí Taqwa page padà. Sórí Lárúbáwá oko kan bẹ. Oyè ilẹ̀ Yorùbá àti ògógóró àwọn méjèèjì 5 and 6 ni wọ́n. They are like butter and jelly. Today is Saturday, right? And it's raining here in New York City. Alhamdulillah. Ọwọ́ ẹ̀rọ ló bá dé. Mo máa pẹ́ kí n tó jí níjọ́ Saturday. Ọlọ́run ní kó ju ọmọ àrọ̀ ń bí báyìí. Akramakumullah. Kọ́lọ̀ ń bá ń ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n láti tóbi Ọlọ́run. Wọ́n lá déédéé òjò tí ń rọ̀ yìí. Àánú Ọlọ́run kó má kúrò lọ́ọ̀dẹ wa nígbà kọ̀ọ̀kan. Wala la ilaha illallah. Sórí oyè ilẹ̀ Yorùbá àti ògógóró 5 and 6 ni wọ́n. Ìwọ tó bá sì ti mọ̀ wípé ó fẹ́ dúró tọlọ́run tó pera rẹ̀ ní aláàjì aláàjà nǹkan kan bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé o ní lè mu ògógóró má bá wọn jẹ oyè ilẹ̀ Yorùbá. Ẹ̀gbọ́n mi kan ló pè mí ńjọ́ kan ó wá sọ fún mi ó ní Ájì Murtada ayin kí lorúkọ rẹ̀ akakewu ajá àfà kò dá kéèyàn jọba dúró kò dá dúró kí n gbìyànjú kí n wá jọba subhanallah. Lẹ́mi kí wọ́n jọba tán tí wàá máa pe adífá kí n jọba tán ní ìsìn kí n padà wàá máa wọlé ẹ̀kẹ́ oyè kí wọ́n máa wá fi ògógóró lọ̀ mí wọn ní alájì ẹ̀ ní mu kí lorúkọ kábíyèsí ẹ̀ ní mu púpọ̀. Ẹ kà sẹ́ díẹ̀ mu ni kẹ́ ẹ̀dà yòókù fáwọn ọ̀run mọ́lẹ̀ ẹ̀dà yòókù lẹ̀ ó ti yọ ní ìsìn. Lọ́jọ́ kìyàmà subhanallah yawma la yanfa'u malun wala banun illa man ata Allah biqalbin salim. Ọjọ́ àlùkìyámà tó já sí wípé gbàngbọ́ dẹkùn kedere ọbẹ̀ wò is raining taking time sí mi. Ẹ ti ya ní ìsinmi ò múra kí mo fẹ́ record. Kíní tí mo máa fi record náà kò sínú mọ́tò mi. Bẹ̀ manage mi báyìí. Ọjọ́ tọ́lọ́run ò ní gbẹ́ni kankan lálejò. Ò ní ráàyè déwájú Ọlọ́run. Àyàfẹ́ ní bá déwájú Ọlọ́run níjọ́ àlùkìyámà ń gbọ́ ọba kú tán pẹ̀lú ọkàn kan tó mọ́ àti Ìsìláàmù nìkan. Ẹ ti ya ní ìsìn. Ini wọ́n sọ fún pé marhaban máa wọlé kó máa rọra ahlan bikum ẹ máa wọlé o ẹ máa rọra ó ti yá nísìn Lárúbáwá oko kan má jẹ́ kí fídíò yìí ó gùn òun ní máa lọ sí di òòṣà rẹ̀ tí máa lọ bọ òòṣà rẹ̀ ní gbogbo ìgbà tó bá ti wá dọ́dọ̀ òòṣà rẹ̀ tán yóò wá sọ wípé tó bá ti dọ́dọ̀ òòṣà rẹ̀ àní kí lorúkọ rẹ̀ urzukuni ya sanam kí lorúkọ rẹ̀ àfíìní ya sanam igfirli ya sanam yóò sá máa tọrọ gbogbo tí máa fẹ́ lọ́dọ̀ òòṣà rẹ̀ tó bá ti déwájú òòṣà rẹ̀ wazata yawm ó wá dijọ́ kan ó lọ sínú yàrá títí máa bọ òòṣà rẹ̀ níbi tó gbé wọn jókòó sí gbogbo ẹni tí ó bá ti sin Ọlọ́run in tí ó tọ́ Ọlọ́run ló ń tọ̀ wọ́n máa sìn já ila sanami ló wá dọ́dọ̀ òòṣà rẹ̀ ńjọ́ kan ó wá fẹ́ béèrè lọ́wọ́ òòṣà rẹ̀ bí ṣe máa béèrè pé fún mi lọ́mọ o ràn mí ṣe o fún mi lówó fún mi lọ́lá o khatọ al-lisanu làwọn rẹ̀ bá wá yẹ̀ níjọ́ kan ndama huwa yurid an yaqul ya sanam ó fẹ́ sọ pé òòṣà mi o khatọ al-lisanu làwọn rẹ̀ bá wá yẹ̀ faqala ya samad lọ́ba wá sọ pé òun lọ́ba wá pe Ọlọ́run ọba mi ọba lágbára ọba àjọkẹ́ ayé ọba àṣàkí ọ̀run ọba tí dúró tì ní nígbà àṣòro òòṣà rẹ̀ ló fẹ́ pè pé ya sanam faqala ya samad
ó fẹ́ pé òsà rẹ̀ ni ló bá po ko Ọlọ́run ọba àlékè ọlá fa ajabahu Allahu lọ́lọ́run ọba mi àlékè ọlá bá wá dá Lárúbáwá oko yìí lóhùn fa qala Allahu Ọlọ́run ọba àlékè ọlá bá wá dá lóhùn Ọlọ́run labbaika ya abudi Ọlọ́run ni mo jẹ́ pé rẹ̀ ẹrú mi salma turid béèrè ntó bá wù ọ́ lọ́wọ́ àwọ Ọlọ́run kí ló fẹ́ gan ká ṣe fún ọ béèrè ntó bá wù ọ́ ẹnu rẹ̀ ló yẹ òsà rẹ̀ ló fẹ́ pè ló bá pè oko Ọlọ́run tó dá lóhùn Fakola Musa ya Rabbi ni Musa wá ń sọ fún Ọlọ́run gbọ́ Ọlọ́run ọba narrate ọ̀rọ̀ yìí fún Musa wá ní ìrẹ́ Ọlọ́run kí ló dé tó fi wá dá lóhùn wa huwa yad'u ghayrak isin pe ẹlòmíì tó yàtọ̀ sí rí Ọlọ́run walimadha ajabtahu ó sì wá dá lóhùn wa huwa ya'budu siwaka isin sin ẹlòmíì tó yàtọ̀ sí rí Ọlọ́run ó sì wá ṣèèṣì pé ó kọ rí ó wá dá lóhùn Ọlọ́run ní ya Musa wa hal hunaka samadu ghayri níbi títí ń pè pé un sẹ́lòmíì tún bẹ́ẹ̀ tí ń jẹ́rú orúkọ tó dáhùn tó yàtọ̀ sí mi Ọlọ́run ó ti yọ ní ìsìn huwal ghafurur rahim Ọlọ́run ọba rẹ̀ ní òun Ọlọ́run lọ́ba tí forí jiyàn tí tún kẹ́yàn kò sẹ́lòmíì tí ṣe bẹ́ẹ̀ àfọlọ́run nìkan bọ́ bá sẹ́lòmíì láàrin ọdún mẹ́wàá ẹ̀ṣẹ̀ wọn ò tí ì tán nù wọn ẹ ti yọ ní ìsìn wọn á ní kí lorúkọ rẹ̀ we can forgive but don't forget akànlẹ̀ forí jiyàn ní ṣùgbọ́n àgbọ́dọ̀ gbàgbé tó ṣe fún wa níjọ́ òní Ọlọ́run ọba àlékè ọlá ní àwọ̀ Ọlọ́run á forí jiyàn tá a tún wá gbàgbé tó ṣe á wà ké ọ Ọlọ́run ọba àlékè ọlá nìkan ni máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tó jẹ́ ń sọ ìtàn kékeré yìí ni wípé ẹni ká má ṣe ìṣẹ̀ṣe ọ̀dá gbogbo oníṣẹ̀ṣe lẹ̀ ń bú ìṣẹ̀ṣe ọ̀dá ìlà máa sọ nídìí ìṣẹ̀ṣe sì ní àwa mùsùlùmí la pọ̀ nídìí ìṣẹ̀ṣe ó ti yẹ nísìn ẹ má bọ ọyìn kí lórúkọ rẹ̀ odò Ọ̀ṣun ẹ má bọ Ọ̀ṣun Òṣogbo ẹ má ṣe kinní kan àwọn èèyàn sì ń wálé ọdún láti Èkó láti Ìbàdàn láti Abidjan láti Nàìjíríà láti ìlú òyìnbó nígbà wọn bá lọ ilé ọdún níjọ́ tí wọn bá ń bọ Ọ̀ṣun Òṣogbo ẹ máa rí àwọn èèyàn àkàràmọkùnmùlá tí wọn lo hijabu sórí tí wọn tún wà níbi Ọ̀ṣun Òṣogbo kí lọmọ tí wọn ń bọ ń bẹ náà ọmọ mùsùlùmí tó ń bá wọn lọ síbẹ̀ kò sí nǹkan mìíràn tí wọn ń bọ ń bẹ ó dòun ni wọn lọ ń bọ odò Ọ̀ṣun Òṣogbo ni wọn lọ ń bọ tí wọn sì lo hijabu tó fi sórí ó ti yọ nísìn gbogbo àwọn màlẹ́kà tí wọ́n máa sọ̀kalẹ̀ sílé ayé níjọ́ náà lọ́hùn wọ́n kọ ọkọ rẹ̀ mọ́ àwọn èèyàn tí wọ́n jọ ń bọ Ọ̀ṣun níjọ́ náà lọ́hùn ó ti wá dáràn o ó kù bó ṣe wá rojọ́ níwájú Ọlọ́run ọba àlékè ọlá lọ́jọ́ kíyámà tó fi wá bọ́kù ń bẹ̀ ẹni a máa ìṣẹ̀ṣe ọ̀dá àwọn Abdulkadir Kamarudini àbí kílẹ̀ tó máa ń pè é àyìn kí lorúkọ rẹ̀ Abdulwahidi Shukura àti kí lorúkọ rẹ̀ àti Minaha ayin kí lorúkọ rẹ̀ ayin alájà tàlájà gbogbo wọn ni wọ́n ń wálé láti Èkó tí wọ́n ń wá níjọ́ tí wọ́n bá ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo wọ́n ń wálé láti Èkó wọ́n ń wá níjọ́ wọ́n bá ń bọ Ògún tí wọ́n bá ń bọ òòṣà ní village wọn ẹdùn náà oyè wo in tó jẹ́ ń sọ̀rọ̀ yìí tó jẹ́ ń lọ síbẹ̀ ni pé oyè wo lẹ fẹ́ fi bàbá mi Ayinde K1 Wasiu the ultimate oyè wo lẹ fẹ́ fi wọ́n jẹ níjẹ̀bú ṣé ọba lẹ fẹ́ fi Alhaji Wasiu jẹ ni àbẹ fẹ́ fi Alhaji Wasiu jẹ olórí ọmọ ọba Ìjẹ̀bú kò yé mi ó ti yẹ nísìn ẹ dákun gbogbo oyè tẹ́ bá fẹ́ fi bàbá mi jẹ Alhaji Abdulwasi Alhaji Abdulwasi ẹrú Ọlọ́run ọba àlékè ọlá tó gbáàyè Ọlọ́run ọba àlékè ọlá òun ni Wasiu ó ti yẹ nísìn ọba tó gbáàyè wasi'a kursiyyuhu samawati wal ardi ala loro yara rẹ̀ bẹ́ẹ̀ aga àwọn ọ̀fẹ́ káàkiri gbogbo ilẹ̀ méjèèje àti sánmà méjèèje ní ala arashi ohun Ọlọ́run ló ní okon wọ́n wá sọ bàbá wa K1 ní Abdulwasi ẹrú Ọlọ́run ọba àlékè ọlá tó gbáàyè ẹ fẹ́ fi bàbá wa jẹ olórí ọmọ ọba Ìjẹ̀bú torí ntẹ́mi rínú bọ́yọ̀ ọba ni wọ́n fẹ́ jẹ ni kò yé mi torí ceremony yìí ti pọ̀ ju kéèyàn fi jẹ́ pé ọmọ ọba nìkan lèèyàn fẹ́ jẹ tí ceremony pọ̀ tó báyìí rí ó dùn mẹ́mi nú o ó sì tẹ́ mi lọ́rùn àwọn àfáà lè má bá bàbá wa sòótọ́ ọ̀rọ̀ èmi ò ní tánìṣì méje anybody o àmọ́ tí mo rí ni mo fẹ́ sọ Ọlọ́run ọba àlékè ọlá ló sọ bẹ́ẹ̀ akramakumullah ó ní innal khamra Ọlọ́run ọba àlékè ọlá ní innal khamra wal maisir sórí ọtí mímu àwọn atẹ́tẹ́ títa àtọtí mímu nǹkan kan mára wọn bẹ́ẹ̀ Ọlọ́run ní òun Ọlọ́run ọba àlékè ọlá òun lòdì sí
Rijsun min amali shaitan fajitanibuhu. Ọlọ́run ọba àlékè ọlá ní èṣù ní máa fa ní lọ mutí, èṣù ní bẹ́ndì ká mutí, gbogbo ntọ́lọ́run ọba àlékè ọlá máa ní tó ní àmọ́ ṣe téèyàn bá ń ṣe, èṣù ní máa tì yẹn lọ bẹ̀, Ọlọ́run ní ẹ jìnnà sí ẹ má bá wọn ṣe. Ẹ fi bàbá wa jọ lórí ọmọ ọba Ìjẹ̀bú, nítorí ń sọ bẹ́ẹ̀ ni wípé bàbá wa Abdul Wasiu K1 àìmọye nǹkan ló ti ṣe sójú ọ̀nà Islam. Àwọn àfáà tí wọ́n ń jẹun àbí tí wọ́n ń lọ ọ̀dọ̀ bàbá wa K1 lọ ṣàdúà, ó lè bú mi ò ní ọmọ bú mi o, tí wọ́n ń lọ ọ̀dọ̀ K1 lọ ṣàdúà, tí wọ́n ń pe K1 ní bàbá wa, tí wọ́n ń lọ sọ́dọ̀ K1 tí ń kọrin fún wọn nǹkan kan mọ́ra wọn bẹ́ẹ̀. Tó bá ti di irú bí òótọ́ ọ̀rọ̀ bá ti délẹ̀ báyìí, ẹ̀rù ọmọ bóńkálùkù láti sọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n àwa tí a lọ sọ́dọ̀ K1 lọ gbà kankan, tí a sì lọ ọ̀dọ̀ K1 kó yìn wá, a sì lọ sọ́dọ̀ K1 pé kó wá bá ní dá sọ̀rọ̀ mọ́sálásí wa, àwọn ọ̀sà lè sọ fún bàbá wa. Àbú wọn o, àmọ́ wo lè sọ tọ́ra wo ní ta fẹ́ gbà lọ́dọ̀ wọn, àìsí lọ ọ̀dọ̀ wọn kí ẹ dákun ẹ̀yìn kìnnìkìnnì kan àì lọ ọbẹ̀ dọ̀ irú wa yìí báyìí káwa ó lè sọ táwọn títọ̀ wọn ọ̀bá tiẹ̀ ní lè sọ yìnbó àwọn àfáàtì lọ ọ̀dọ̀ wọn o. Àmọ́ sọmọ ilẹ̀ Yorùbá àbí àwọn èèyàn àwọn ẹ̀dá èèyàn níbi abá ti ń jẹ àbẹ́ni abá ti ń súnmọ́ àbẹ́ni abá ti pè lọ́rẹ̀ wa a máa fi wáàsí dọ́rẹ̀ẹ́ àní lè ṣe wáàsí àní lè kan ọ̀rọ̀ lójú kan ọ̀rọ̀ lójú ń kó fún ẹni tá a bá ń jẹ lábẹ́ rẹ̀ àbẹ́ni a bá ń pè lọ́rẹ̀ wa. Ṣùgbọ́n àwa ní ìsìn tá a wà on a neutral ground irú àwa lè pẹ̀rú àjíwá K1. Ẹ má jẹ́ kí wọ́n rọ bàbá wa lọ́tí yóò gbogbo ẹ̀yin olóyè níjẹ̀bú. Ọtí tó orí ìwọ̀n èèwọ̀ ni o. Àjíwá sí wa máa lọ sí Mọ́kà dáadáa kọ́lọ̀ ń jẹ́ mi bàbá ogun. A sì máa lọ sí wọn múra láìmọye ìgbà. Ọlọ́run sì ní ọtí mímu, Ọlọ́run ní ọ̀sáàyè rẹ̀ lọ́dún èmi Ọlọ́run. Ó ti yẹ ní ìsìn. Ẹ má rọ bàbá wa lọ́tí yó kó tó di pé fi wọ́n jẹ olórí ọmọ ọba Ìjẹ̀bú. Ẹ má rọ bàbá wa lọ́tí yó ẹ dákun ẹ wọlé Ọlọ́run. Kí ṣe bàbá ó lè jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba àlékè ọlá lọ́jà kíyámà. Torí mo ètè fẹ́ fi wọ́n jẹ. Bẹ́lẹ̀ ìbá ti wá kí wọn, ọtí ògógóró ti wà ńlẹ̀, ẹni tí ń bù sí ó ti dúró sẹpẹ́, tí ń sáàfù wọn ní tọ́ḿbìlà kan, tí bàbá kọ̀kọ́ sí ìpẹ́ sọ́hùn. Wọ́n tún gbé fẹ́ni tó bá wá kí wọn náà, ó ní ó tún dà sọ́hùn. Innal khamra ó rí ọtí mímu, Ọlọ́run ní rijsun min amali shaitani. Ó ti yà ní ìsìn. Gbogbo ń tó orí ń pátápátá àti títẹ́ àti ọtí àti tẹ́tẹ́ àti sìnà ṣíṣe àti gbogbo ẹ̀mọ́ra wọn tó jẹ́ àwọn ìwà àbàjẹ́ Ọlọ́run ní èṣù ní tiyín ní tìyàn lọ bẹ̀ kìí ṣe iṣẹ́ tèmi Ọlọ́run ọba àlékè ọlá fọwọ́ sí. Aláàjì ni bàbá wa K1 the ultimate. Mo like bàbá yẹn jù ní o mi parọ́ fún o. Mo like K1 jù. Orin yẹn tí mo máa gbọ́ jù orin K1 ni. Ẹ má bínú ẹnu mi ló dry. Orin K1. Ó ti yẹ ní ìsìn. Ẹ má gbọ́ orin, ẹ má kọrin, ẹ má ṣe kinní kan nǹkan. Èmi a máa gbọ́ orin K1 lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àfáàsì ni mi ò sì lè mú yàn kú. Àmọ́ ẹ má dákun, ẹ jẹ́ kí iṣẹ́ bàbá ó jẹ́ àtẹ́wọ́gbà. Nínú àwọn iṣẹ́ tí bàbá ti ṣe tó jẹ́ iṣẹ́ ribiribi, bàbá ti gbé odidi ilé tó kó ti fi gbé kalẹ̀ fáwọn èèyàn pé ẹ má fi ṣe mọ́sálásí ilé Ọlọ́run. Wa anna al-masajida lillah. Ilé tẹ́ rí ilé Ọlọ́run ọba àlékè ọlá ni o. La tad'u ma'a Allahi ahad. Nínú rẹ̀ Ọlọ́run nìkan ni ẹ máa pè. Látòní lọ yàrá mi àti pálọ̀ mi, ẹ já gbogbo ẹ̀ pọ̀. Ẹ sọ di mọ́sálásí kẹ́ gbé fọ́lọ́run. Ẹ wá fẹ́ fi bàbá wa jọ lórí ọmọ ọba Ìjẹ̀bú. Ẹ wá máa rọ́ lọ́tí tọ́ḿbìlà. Bẹ́lẹ̀ ìbádé yóò kan ọtí mu díẹ̀, yóò gbé fẹ́lẹ̀. Ẹ má rọ K1 ní ọtí mu o. Ẹ má fún bàbá wa. Ẹ jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ó ti yẹ ní ìsìn. Ẹ̀yin lẹ́ni àmọ́ ṣe ìṣẹ̀ṣe ọ̀dá o kíní kan. Bẹ́ẹ̀ yẹn bá sì ti fẹ́ joyè kan lẹ̀ Yorùbá báyìí. Ó yé ilẹ̀ Yorùbá àtọtí mímu àtògógóró 5 and 6 ni wọ́n. Àwa tí a sì máa fi joyè jù nílẹ̀ Yorùbá àwa mùsùlùmí ni Abdulkadir kí ni orúkọ rẹ̀ Abdulkadir Abdulaziz. Ó ti yẹ ní ìsìn Murtada nǹkan kan bẹ́ẹ̀ àwa mùsùlùmí ni. Nígbà bá wá fi wá joyè tán ẹ mọ̀ wá kíní kan ìṣẹ̀ṣe lẹ̀kẹ́ oyè nǹkan kan mára wọn bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí èèwọ̀ tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí kó wọnú oyè tẹ́ ẹ bá fi wá jẹ. Nítorí kí n ṣe fídíò yìí nù. Bàbá wa Abdul Wasiu Ọlọ́run ó jẹ́ kó yí ọmọ rí, Ọlọ́run ó jẹ́ fẹ̀mí gígùn lò, ọlá àti tóbi Ọlọ́run mi ò ṣẹlẹ̀ fún popularity àwa ò need àti mọ anybody. Ọlọ́run nìkan la wá fẹ́ mọ̀ jẹ́ kí n jẹ́ ọ̀tán. Ọlọ́run nìkan la fẹ́ mọ̀. Ọlọ́run sì mọ̀ mí, mo sì mọ̀ Ọlọ́run. Ó ti yẹ ní ìsìn. Kò sì sí téèyàn ṣe inú ayé tọ́lọ́run ò tí fún mi ṣe. I don't need any popularity. Mo kàn ṣe lé báyìí.
ẹ bá lè share rẹ̀ dọ́dọ̀ bàbá wa Wasiu ẹ jẹ́ kí wọ́n gbé gogoro kúrò níbi tí wọ́n ní yẹ̀wù ṣé yẹ̀wù lẹ máa pè ní àbí ibi tí wọ́n fi yín sí yẹn níbi tí wọ́n fi yín sí tí wọ́n dá aṣọ funfun bò bàbá aṣọ funfun lẹ́ẹ̀lẹ́ nǹkan kan èmi ò lòdì sí ọmọ ọba lèmi náà àmọ́ gbogbo ẹ̀yin eléyìí wá ọtí díẹ̀ ògógóró díẹ̀ nǹkan kan díẹ̀ ẹ lè jorógbó ẹ lè jóbi ọtí ògógóró ni ẹ jẹ́ kí wọ́n gbé súnmẹ́yìn kúrò lọ́dọ̀ yín tó dá làájì nìyí ẹ sì ń lọ múra ní gbogbo ọdọọdún àwa sì fẹ́ràn yín ó ti yá nísìn